Eyee tèmi ṣe wà okay. Ẹ kú lé là ń kára lé o, ẹ máa kú ewu ọ̀nà là ń kérò ọ̀nà. Yinka tún ti dé, àwòkọ́ dé olóhùn àrò, ẹlúùlú fàjò ẹyẹrẹ. Ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin aráalé. Mo ní kí n fi àsìkò yìí kí n fi rán yín létí program ọ̀la ni tó máa bẹ̀rẹ̀ ní 5 p.m. London time, 6 p.m. Nigerian time. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà ẹ bá ń calculate time yẹn. Ẹ má bínú last time ẹ mọ̀ pé ó yẹ kéèyàn sọ̀rọ̀ fún gbogbo àwọn tó máa ń ṣe ó lé àdàdà òyìn àwọn máa ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò kí ń dóko wọn ò ń dóbò. Mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ bàbá tó bímọ fún o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n dẹ̀ wà nílé ọkọ mi àwọn á máa criticize èèyàn. Anyway, ìmọ̀ràn mi lénìí ó lọ sọ́dọ̀ àwọn ex. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, eré kí la já ń bẹ́ kù ṣe. Ex man àti ex wife, èmi àtèèyàn tá a jọ ń fẹ́ra wa, oníkálùkù ti rọlí, ọkọ ti lọ sí, obìnrin ti lọ sílé ọkọ, ọkùnrin ti fẹ́ yàwó mi. Bóyá ọkùnrin yẹn ló disvirgin obìnrin, bóyá first love obìnrin ni. Ẹ má gbàgbé attraction, ẹ má gbàgbé pé kí ni eré tó fẹ́ wá máa bára wọn ṣe nígbà tó bá padà wá tó bá sọ pé àwọn jọ jẹ́ ọ̀rẹ́. Eré kí la já ń bẹ́kùn ṣe, ó máa padà dóra wọn gbẹ̀yìn ni. Ó máa padà dóra wọn gbẹ̀yìn ni. Once they bẹ̀ wọ́n will always be they bẹ̀. Nígbà tí àfi tó bá jẹ́ wípé two things ni òfin ní jẹ́ kó dóra wọn. Bóyá ọkùnrin yẹn nígbà tí ó fi obìnrin yẹn sílẹ̀, ọkùnrin yẹn ò rí ṣe mọ́, kò look nice mọ́. Bóyá obìnrin yẹn náà bóyá kò ti rí jágajàga. But tí ọkùnrin yẹn bá ṣe é rí wò, tó ṣe é wò, tó máa lo nice perfume, tó máa look good, I'm telling you, ó máa padà dóra wọn gbẹ̀yìn ni. Ex àti ex tó bá padà wá meet, wọ́n ti wà nílé ọkọ tiẹ̀, ó ti wà nílé ìyàwó. Eré wo lẹ fẹ́ máa bá, eré wo kí lẹ fẹ́ máa bára yín ṣe? Closeness wo ló yẹ kó wà láàrin yín? Àfi ẹ̀jẹ̀ ti nífẹ̀ẹ́ ara yín rí. Why tẹ́ ṣe ní misbehave? Èmi ò ní pé kẹ́ má kíra yín, bọ̀ èwo ni wọléwọ̀de ex àti ex tẹ́ ń bára yín ṣe? Ọ̀nà ọ̀dà tẹ́ fi ní padà dóra yín, ẹ sọ fún mi. Then ọ̀pọ̀lọpọ̀, then mo tún fi àsìkò yìí sọ fún àwọn obìnrin ilé tó máa ń róṣọ máa yà, tó ń gbélé face you and slap you. Wọ́n máa róṣọ máa yà, ẹ máa rí tó bá rìn ìdí wọ́n máa gé pérépéré, ìmí àlólẹ̀kẹ̀ ìdí à máa gé. Ọkùnrin ilé ó máa mú towel àrò mọ́dì, ikùn àwa ríra pàtà, tó bá wá rìn lóko à máa dangle nínú towel tó ró. Tó bá wá rí tí obìnrin rìn lọ síwájú tí díẹ̀ ń gé pérépéré, àṣírí okó yẹn wá tú á máa dìde lábẹ́ towel. Is that a good practice fún àwọn ọkùnrin tó ń ṣe, tó máa ró towel mọ́ ìdí ní inú ilé tí àwọn obìnrin míì wà? Ọ̀nà ọ̀dà tó fi ní dóra wọn. Ìgbà tó ró towel mọ́dì nínú ilé, nínú face me and slap it, tó ń ró towel kọjá passage tó ń lọ pọn mi, tí o dẹ̀ wọ pátá tó kù ẹ̀ ń dangle nínú towel tó ró, tó wá rí ọmọ kékeré tó róṣọ máyà tó ń gèjì níwájú ẹ̀, ṣókò ẹ̀ ò ní le? Mọ̀ pé bó bá wọ ṣòkòtò ó kù ẹ̀ náà le, but at least àtẹ̀sí boko yẹn láṣìírí díẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ ṣàtúnṣe. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ máa ń rán towel mọ́dì láàrin inú ilé, especially ilé face me and slap you, tẹ́ ẹ̀ ní tìjú. Gbogbo ẹ̀yin obìnrin tẹ máa ń ró aṣọ máyà, a mọ̀ pé ẹ̀ ń bá kan bọ̀ náà ni. At the end of the day, àyẹ́kọ̀ rí pé bàbá ẹjọ́ ṣe ní milk, ṣe ní sugar, a lọ máa tọrọ nínú yàrá oníyàrá, wọ́n ṣe máa mú wọn mọ́lé nìyẹn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin onítawẹ́lì mọ́dì, ẹ̀yin ọkùnrin tó kó yín máa ń dangle lábẹ́ towel, ẹ̀yin obìnrin tẹ máa ń ró ìró máyà tí gbogbo ọmú yín máa rí, tẹ máa fi ìró fún ọmú yín, tẹ bá wá níwọ pátá sábẹ́ ìró, ẹ wá máa rìn láàrin inú ilé níbi tí àwọn couples wà, ìkan mi lẹ̀ ń bá bọ̀. Gbogbo ẹ̀yin obìnrin àtọkùnrin tẹ́ ń fẹ́ra yín tẹ́lẹ̀, s and x, kò sọ́gbọ́n tẹ́ lè dá sí i àfi tẹ́ bá ever nífẹ̀ẹ́ ara yín rí. But tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín tẹ́ ẹ̀dẹ̀ fìjà túká, tó jẹ́ pé condition ló mú yín túká, I'm telling you, there must be some, kò sọ́gbọ́n tẹ́ fi ní padà dóra yín. Nǹkan téèyàn ò bá ní jẹ èèyàn kì í fi ń run mú. It's better kéèyàn pàṣẹ fún jà lọ. Nǹkan téèyàn ò bá ní jẹ èèyàn kì í fi ń run mú. X àti X kò sí eré tí ajá ń bẹ́kùn ṣe àfi tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín rí.
àfi tí nǹkan kò bá pa àfi bá pẹ́ ìjà túká ni but tó bá jẹ́ pé condition situation ló mú yín túká tẹ́ ẹ padà wá pàdé ọkùnrin tí ẹ sì lè bọ̀ obìnrin ẹ jọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú nítorí ẹ̀ mo ṣe mú wá o ẹ má gbàgbé tọ́pìkì wa lọ́la báwo la ṣe ń disvirgin obìnrin kí làwọn steps ǹjẹ́ obìnrin láti ẹ̀ ti dóko kó tó bí virginity ẹ̀ tó break ìjẹ́ nǹkan táwa kà sí pé wọ́n disvirgin obìnrin ní disvirgin obìnrin ṣé wọ́n láti lo okó kí obìnrin má tó ní virginity mọ́ àbẹ́ mọ̀ pé possible kóbìnrin má ní virginity mọ́ wọn ọ̀dẹ̀ do gbogbo ẹ̀ la máa sọ lọ́la kí ni nǹkan tá máa fi mú ọkọ tó ní ọkọ material kí la fẹ́ fi dá mọ̀ gbogbo ẹ̀ la máa sọ lọ́la kí ni obìnrin fẹ́ à á sọ lọ́la ó ṣeé ṣe ká lo àwọn gadget ó ṣeé ṣe ká má lo àwọn gadget ó depend lórí mood mi but mood mi tí mò ń sọ tí nǹkan tí mo fẹ́ sọ lénìí tí mú mi wá mo wá rán yín létí ètò ọ̀la ni mo dẹ̀ wá sọ fún yín pé x àti x eré kí la já ń bẹ́ kù ṣe tẹ bá pàdé tó bá ti closeness bá ti pọ̀jù ẹ dọ́gbọ́n kìsì láti bí kìsì ẹ kọwọ́ bọra yín nídìí ẹ̀yin bàbá tẹ̀ ń ré tó wẹ̀lì kiri inú ilé tó kó yín dángù lábẹ́lẹ̀ ibi tí rèpọ̀ ọmọ kékeré ti ń bẹ̀rẹ̀ nìyẹn stop ẹ̀ ẹ̀yin obìnrin tẹ̀ ń rọṣọ máyà nù ilé kí lẹ̀ ń fẹ́ fi ṣe ẹ stop ẹ̀ kó tó dìgbà náà tó bá di lọ́la á pàdé láyọ̀ àti àlàáfíà ní 5 p.m. ire o ó dàbọ̀.